Welcome to iSeen TV. Please like, share, comment, and subscribe. Thanks for watching. Ẹ káàbọ̀ sórí ìkànnì iSeen TV ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń wòwe yé àwọn ìròyìn yàjóyàjó àti ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan o. Kẹ́ ẹ rọra wá nǹkan sẹ́gbẹ̀ẹ́, kẹ́ ẹ rọra máa bá wa dà á sọ́fun bí a ṣe ń ta àwọn ìròyìn yìí fún yín. Tó àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí wọ́n mà ti sọ̀rọ̀. Wọ́n ní àwọn ò yanṣẹ́lódì dandan lá àwọn gbọ́dọ̀ yanṣẹ́lódì ni o. Ẹ ó gbọ́rọ̀ yìí lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà Abia tá a mọ̀ sí Alex Otti ó mọ̀ báwọn sójà tí wọ́n láwọn IPOB pa ó mọ̀ báwọn kẹ́dùn. Ó tún wá sọ̀rọ̀ o, kí ló sọ ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Àwọn sójà tó ń jà fún ẹ̀tọ́ tó ń fèsì àwọn sójà tó ń bá àwọn tó ń dojúkọ àwọn agbésùmọ̀mí wọ́n mà tó ti sọ̀rọ̀. Wọ́n ní ìjọba ẹ̀ẹ́dẹ̀ ṣàánú àwọn tẹ̀mọ̀ pé àwọn fojú winá ní ọ̀dọ̀ àwọn Boko Haram ni wọ́n sọ òbítíbitì ọ̀rọ̀ o ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Bàbá Bánjí Akíntóyè tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá Odùduwà Nation àti olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n mọ̀ tó ti sọ̀rọ̀ o. Kí ni wọ́n sọ ẹ gbọ́ tí wọ́n sọ nínú ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. Ìròyìn òkèrè. Ààrẹ àná ní orílẹ̀-èdè Amẹ́ríkà tá a mọ̀ sí Donald Trump ó mà ti sọ̀rọ̀. Ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ yìí kà mọ̀mọ́ o ẹ gbọ́ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Ó yá ẹ wá nǹkan fìdílé kẹjá gbọ́ ìròyìn yìí ní ẹ̀kúnrẹ́rẹ́. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tá a mọ̀ sí Nigeria Labour Congress ti sọ̀rọ̀ o. Wọ́n ní ọjọ́ kẹta oṣù kẹfà ọdún 2024 yìí àwọn ò tú pẹrẹpẹrẹ o nípa wípé ó kálukú yóò jókòó sílé ẹ̀ ni kò ní sí iṣẹ́ kankan. Èèrà gan ò gbọ́dọ̀ lọ bí iṣẹ́ lọ́jọ́ yẹn a gbọ́dọ̀ rí márúwà bí ẹnìkan kan àbọ́lọ́kadà àbó ní mọ́tò kó rìn lójú ọ̀nà o nítorí wípé ebi ń pa aráàlú kò síná owó òṣìṣẹ́ tún kéré wípé oúnjẹ gan wá di gòbe àwọn èèyàn rí oúnjẹ rà lọ́jà o pé ìdí nìyẹn táwọn ti fẹ́ daṣẹ́ sílẹ̀ o wípé tí ìjọba ò bá ti lè fún àwọn ní 494,000 naira gẹ́gẹ́ bí owó òṣìṣẹ́ tó kéré jù àwọn máa ti da iṣẹ́ sílẹ̀ ni o kí kálukú kó gbélé ẹ̀ títí tí ìjọba tí wọ́n fi ṣetán láti fún àwọn ní ẹ̀tọ́ tàwọn. Ṣùgbọ́n ìjọba ń sọ fún wọn wípé àwọn ò lágbára ju 60,000 lọ which is 60,000 naira wípé nǹkan táwọn lágbára láti ṣe nìyẹn pé nǹkan tí ẹgbẹ́ òṣìṣẹ́ ń béèrè fún ó ti pọ̀ ju o ó ti pọ̀ ju agbára àwọn ò sì gbé. Ṣùgbọ́n ẹgbẹ́ òṣìṣẹ́ náà wá fún wọn lésì wípé ẹ lè rówó ra mọ́tò ẹ lè rówó ra ilé ẹ lè máa ra oríṣiríṣi nǹkan ṣùgbọ́n láti san owó òṣìṣẹ́ ẹ lágbára láti san yẹn. Tó bá ti wá mọ̀ tẹ́ bá ti wá mọ̀ bẹ́ẹ̀ lágbára láti san kí kálukú kúkú jókòó sílé káwọn jókòó sílé títí dìgbà tí ẹ bá lágbára láti san owó òṣìṣẹ́ torí wípé ṣiṣẹ́ wà lóòrùn náwó wà ń bòji ó ń lọ̀rọ̀ ìjọba orílẹ̀-èdè yìí àtàwọn òṣìṣẹ́ o. Ìyẹn ni ọ̀rọ̀ táwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n sọ fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà Abia which is Alex Otti ó mà ti sọ̀rọ̀ nígbà tó ń bá àwọn sójà tí wọ́n ní àwọn IPOB tí wọ́n náà kọlù wọ́n sì pa sójà 5. Ṣùgbọ́n gómìnà yìí nígbà tó lọ sáìn condolence tá a mọ̀ sí condolence tá a mọ̀ pé ìwé ìbánikẹ́dùn ó sọ fún wọn wípé àwọn tó ṣe nǹkan yìí àwọn máa gbá wọn mú àwọn máa mú wọn wípé táwọn bá dẹ̀ ti pé àwọn wá gbé 25 million naira kalẹ̀ fún ẹnikẹ́ni tó bá ti lè rí àwọn tí wọ́n pa àwọn ènìyàn yìí kó jẹ́wọ́ àwọn ò fún wọn ní 25 million naira fún àwọn tó pa àwọn sójà yìí torí pé àwọn sójà yìí iṣẹ́ ìlú ni wọ́n ń ṣe òkè ṣe pé wọ́n ṣiṣẹ́ tara wọn. Nígbà tí gómìnà yìí wá ń sọ̀rọ̀ ó ní wípé àwọn ọmọ àti àwọn ẹbí tán fi sílẹ̀ o àwọn ò fún wọn lówó àwọn ò fún wọn ní nǹkan tó pé wọn ò fi máa rántí àwọn ọkọ wọn tí wọ́n ti lọ. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí àwọn sójà náà wá ń sọ ni wípé owó fún ni kò mà tó èèyàn o àwọn èèyàn àwọn tán pa ìyẹn ló ká àwọn lára o wípé rárá wípé iṣẹ́ ìlú dẹ̀ ni wọ́n ń ṣe kì í ṣe pọ́n ń dáṣẹ́ ara wọn jẹ́ pé kó tó di pé àwọn ènìyàn yìí wọ́n dojú ìbọn kọ wọ́n tí wọ́n sì pa àwọn èèyàn yìí ní ìfọnáfọnsu. Àwọn sójà tó ń jà fún ẹ̀tọ́ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ọmọ Nàìjíríà lápapọ̀ wọ́n mọ̀ tó ti fọ̀rọ̀ síta o wọ́n ní ebi ń pa àwọn o
wípé ebi kì í sì wọnú kọ̀rọ̀ mi ò wọ̀ ọ́, wípé sẹ́mọ̀ pojú iná làwọn wà tí ìkúrò ìbá ti ń ró kólákólá tó ń ró kàsàkàsà tó ń ró kìkìkìkì tó ń ró gbìgbìgbìgbì wípé tó àwọn òun náà làwọn tó wá ń febi panú o kí ìjọba jọ kán ṣàánú àwọn pé àwọn ọ̀gá àwọn náà ń gbàbọ̀dì fáwọn o tí wò fáwọn ní oúnjẹ bó ti tó àti bó ti yẹ o wípé ẹlòmíì gan tẹ́bí bá pa ọwọ́ rẹ̀ ò ní lè ran ìbọn láti lè yìn láti dojúkọ àwọn agbésùmọ̀mí ìdí nìyẹn táwọn sì ti ń pariwo síta o pé kí ìjọba jọ̀ọ́ kí wọ́n tètè wá nǹkan ṣe o lórí ọ̀rọ̀ àwọn pé tó ebi ń pa àwọn o ebi ń pa àwọn kí ìjọba jọ̀ọ́ kán má jẹ́ kébi pa àwọn kú sójú ogun o ìdí nìyẹn táwọn ṣe ń nà ń bẹ́ fáwọn ènìyàn o pé kán jọ̀ọ́ kán ṣàánú àwọn èèyàn kán tètè bá àwọn ọmọ tàn káàkiri àgbáńlá ayé o pé tó àwọn Nàìjíríà sójà o tí wọ́n ń bá àwọn agbésùmọ̀mí jàbọ̀ àwọn Boko Haram pé ebi ń pa àwọn o inú òfìfo inú gbígbẹ láìsí oúnjẹ nínú rárá wọ́n fi dojúkọ àwọn agbésùmọ̀mí kíjọba jọ̀ọ́ kán ṣàánú ayé àwọn o. Bàbá Bánjí Akíntóyè tá a mọ̀ sí pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè àtọ́lé Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n mà tó ti sọ̀rọ̀ o kí ni bàbá sọ bàbá ní ó ti tó àkókò láti máa jẹ́ kí gbogbo ọmọ Yorùbá kán mọ bó ti ṣe ń lọ lórílẹ̀‐èdè Yorùbá o torí wípé ẹnìkan kì í já wàdé torí ìdí nìyẹn tí láti ọ̀sẹ̀ tá a wà yìí lọ àwọn ọmọ náà ń bẹ̀ fún gbogbo àwọn ọmọ Yorùbá bó ti ń lọ káàkiri ní orílẹ̀‐èdè Yorùbá o àti kí ni ìgbésẹ̀ tí Yorùbá gan tó fẹ́ gbé láti lè gba orílẹ̀‐èdè wọn tí ọ̀pọ̀lọpọ̀ bá sì ti mọ nǹkan tí a fẹ́ ṣe yìí torí wípé kì í ṣe oyè ìdílé bàbá ẹnìkan kan ni kì í dẹ̀ ṣe mọ̀jà gbọ́ kì í ṣe pé à ń ṣẹgbẹ́ òkùnkùn kì í ṣe mọ̀jà gbọ́ kankan kò sí mọ̀jà gbọ́ kankan bẹ́ẹ̀ o ìdí nìyẹn tí gbogbo èèyàn sì gbọ́dọ̀ mọ bó ṣe ń lọ o torí pé wọ́n mọ̀ pé ọmọ káàárọ̀ oòjíire ni wá bó bá sì ti ń lọ lórílẹ̀‐èdè náà gbogbo wa la gbọ́dọ̀ máa mọ̀ bí ó ti ń lọ lẹ́yọ ẹyọ ìdí nìyẹn tí bàbá fi wá ń sọ àtọ́lẹ́yìn Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà wípé kí gbogbo ọmọ Yorùbá ẹjá fọkànbalẹ̀ o àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ báyìí tó tètè mú wa dé ìpele tó kàn láti lè gba orílẹ̀-èdè Odùduwà nation. Ìròyìn òkèrè Donald Trump tá a mọ̀ sí gómìnà nígbà kan rí ní orílẹ̀-èdè Amẹ́ríkà ó mà ti sọ̀rọ̀ ó ní bí wọ́n bá sọ pé òun jẹ̀bi ẹ̀sùn tó fi kan òun yìí òun ó sì tún pẹjọ́ òun ó pe ẹjọ́ torí pé dandan lá sáà ni òun gbọ́dọ̀ tún ṣe ààrẹ lórílẹ̀-èdè Amẹ́ríkà lẹ́lẹ́ẹ̀kejì sí ni torí wípé ẹ̀tọ́ òun ni òun ò jẹ́ kó òun lo ẹ̀tọ́ òun parí títí tán fi gbá òun kúrò ní ẹni yọ jìgá nígbà tí Joe Biden tó dé tó lé òun kúrò lórí oyè nípa ìdìbò ààrẹ ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ọ̀rọ̀ rèé ìròyìn pàjáwìrì àti èlé ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ó làwọn ìròyìn tá a mú wáyé ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá gbádùn àwọn ìròyìn wa yìí láìkẹ́ ẹ máa bá wa share rẹ̀ ẹ máa bá wa subscribe sí orí àwọn ìkànnì yìí ká tún lè máa gbádùn àwọn ọ̀rọ̀ tó ń lọ àti ìròyìn pàjáwìrì yìí ní orí iSeen TV ẹ ṣé o tẹ́ ń tẹ́tí sí wa ní gbogbo ìgbà.